Ọlọ́run bá wa ṣe ikú ní ìsinmi fún wọn. Ta ló sọ fún ẹ pé ó máa ń ṣe ikú ní ìsinmi? Ẹlòmíì àti wá ṣiṣẹ́ àṣekúdó gbogbo ilé ayé. Àwọn wá sọ fún pé máa sinmi, àwa ní ọjọ́ òkú lọ́jọ́ ìsinmi. Tó mọ̀ pé wàhálà ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán. Kí ló tiẹ̀ ń jẹ́ ikú jẹ́ ń ṣàlàyé fún ẹ. Ikú mẹ́ta ló wà, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú lọ́mọ pé ikú ò kì í ṣe òpin ìṣẹ̀mí. Bí ò bá kí ń ṣe ń pé it is an end to a beginning and the beginning to another end. Òpin ni fún ìṣẹ̀mí kan làwọn ọ̀jọ̀gbọ́n fi ní ó ṣí ipò padà. Ó end àsìkò yẹn ni á dẹ̀ lọ restart ní another realm. Tó mọ̀ pé ojoojúmọ́ lẹ̀dá náà ń kú nítorí básìkò tó sùn yẹn gan ikú kan ni. O mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ next kò sí lọ́wọ́ ẹ̀. Tọ́lọ́run bá wá dá ẹ̀mí ẹ̀ padà tó jí sáyé lọ́jọ́ kejì. Aha, o ti wá bẹ̀rẹ̀ another beginning nìyẹn. O ti end one beginning and you have started another beginning. Bí ikú ṣe rí nínú ìṣẹ̀mí ayé náà nìyẹn. Nítorí wípé cycle nílé ayé yìí, a ní ìgbà tá a máa bẹ̀rẹ̀, a ní ìgbà tó yẹ ká parí ìṣẹ̀mí. Nínú cycle ni wọ́n fi máa sọ fún ẹlòmíì pé ẹ lọ ṣe ìràpadà ẹ̀mí o nítorí bó ṣeé ṣe kẹ́ bá ọdún yìí lọ. Wọ́n ti rí àwọn nǹkan kan tó túmọ̀ sí pé ọdún tó yẹ kó kú ni. Yálà látara jàǹbá, yálà látara iná, àbí èyíkéyìí nínú ìpèníjà tó mú ẹ̀mí ẹni lọ. Ọ̀ látara ìràpadà, so ti understand nǹkan tó ń jẹ́ ìràpadà. Kí ẹ má tún dá ìbá ti wà ọ̀rọ̀ ọjọ́ mi ni tí màá ṣàlàyé pé kí ló ń bí ìràpadà. Ẹni tí wọ́n rí pé yóò kú tẹ́lẹ̀, lọ́wọ́ ṣe ìràpadà fún. Kí ló dé tó tún padà kú fún ìtókù? Kí wá ló dé tí ò kú tí ò padà kú mọ́? Ṣé ẹ̀mí àgbòyẹ òun lọ fi replace ẹ̀mí ẹ lóòótọ́ ni? Àbá ṣe ìwọlé wà ń bẹ̀. Ọjọ́ mi wà máa bá mi pàdé lórí àlàyé yẹn. Ṣùgbọ́n èyí tèmi fẹ́ ṣàlàyé fún ẹ lẹ́nu ni pé èèyàn kú ò túmọ̀ sí pé kò sí láyé mọ́ àbí ìṣẹ̀mí ẹ̀ ti dópin. Bí ó ṣe pé fún ìgbà kan náà a fẹ́ ó kúrò ní agbègbè ibi tó wà yìí kó ba lè tẹ̀síwájú láàyè ibòmíì. Àwọn kan á ní tá a bá pe òkú ní pópó alàyè ní dáhùn, who is òkú, who is the alàyè tó ń dáhùn. Bẹ́ẹ̀ sì ni wọ́n á sọ pé òkú kì í bá alàyè wọjọ́. Ṣé kò ti takora wọn bí? Kí ni ìyàtọ̀ méjèèjì? Ní ìgbà tí màá fi gúnlẹ̀ ọ̀rọ̀ mi lónìí, wàá tún gbàgbọ́ yé tẹ̀síwájú. Ikú àkọ́kọ́ òun ni ikú tó ṣe ń pé èèyàn wà láyé ó sì ti kú. Ẹni tó ń ṣẹ̀mí báyìí ṣùgbọ́n living dead ni wọ́n ń pè é. Alàyè ni ṣùgbọ́n òkú ni nítorí wípé ẹnikẹ́ni tí ò bá ti lè ṣe ìlàjì nǹkan tí ẹni tó ti kú ṣe kó tó kú, òkú lòun náà ó kàn ń bẹ láyé ni. Bẹ́ẹ̀ sì ni Sheikh Adam sọ nínú tírà wọn kan pé wa man asbaha fi dunya wa lam yasma khabaran jadidan faka'annahu mayyitun. Ẹni tó bá wà láyé bí aláìsí ni nítorí wípé kò gbọ́ ìròyìn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè, ajẹ́pẹ́ni tí ò bá lékún ní ìtẹ̀síwájú ọgbọ́n ìmọ̀ òun òye, òkú lẹni bẹ́ẹ̀ ó kàn wà láyé ni wọ́n ti ìdáṣọ́bò. Ikú ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó kú tí gbogbo ayé mọ̀ pé ni ti kú ṣùgbọ́n ó sì ń ṣẹ̀mí. Lọ́nà wo? Lópin ìgbà tó bá sì lè béèrè pé lágbájá ńkọ́, tó bá ní àwọn máa ti kú ó sì pò padà ni ó sì wà láyé. Nítorí pé ikú ẹlẹ́ẹ̀kẹta òun ni ọjọ́ tó jẹ́ pé èèyàn kan ṣoṣo tó kù tó ti rántí ẹni tó ti kú yẹ, bóyá òun náà kú àbúgbàgbé ẹlẹ́ni ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú láyé yẹ pátápátá ni ò sí ń bẹ̀ mọ́. Wọn ò ní nǹkan kan tá a lè fi rántí ẹ̀ pé ilé ẹ̀ ré o, mọ́tò ẹ̀ ré o, ìyàwó ẹ̀ ré o, ìwé ẹ̀ ré o, àṣesílẹ̀ kan ré o, àbọ̀wábá kan ré o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ló fà tó fi jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n máa ń ṣe ìgbìyànjú láti fi pàkan lélẹ̀ tó fi jẹ́ pé tó bá tiẹ̀ máa kú láyé tí wọ́n kúrò, orúkọ wọn á ṣiṣẹ́ kù, ìrántí wọn á ṣiṣẹ́ kù fún ọjọ́ pípẹ́, bó tiẹ̀ jẹ́ pé tòun ti bẹ́ẹ̀ náà ńkọ́ á padà tún kú lọ́jọ́ kan náà ni tí kò lè sẹ́nikẹ́ni tó máa rántí wọn mọ́ nílé ayé. Ọjọ́ yẹn lèèyàn ṣẹ̀ṣẹ̀ kú pátápátá finally, tó túmọ̀ sí bẹ́ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kú tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ fẹ́ gbé sí yẹn òun kọ́ ló kú, bí ó ṣe ń pé ó ṣèpò padà. Ọjọ́ tí ẹ̀ bá rántí ẹ̀ mọ́ rárá ní ayé pẹ̀lú kankan mọ́, òun ni ọjọ́ tó ṣẹ̀ṣẹ̀ kú. Ẹlòmíì sì rèé kò tí ì kú, wọ́n ti gbàgbé ẹ̀sìn nígbà ó dẹ̀ ṣì wà láyé. Bẹ́ẹ̀ sì ni ẹlòmíì lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe tán láàrin oṣù méjì gbogbo ayé ti gbàgbé wọn ti àwọn kó wáyé. Wá lọ mọ̀ pé àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé alágbára ni wọ́n láti lẹ̀. Nínú ìṣẹ̀mí wọn tí wọ́n bá ń bọ̀ láyé wọn ò kì í dá wá, wọ́n máa ń kó àwọn entourage wá ni. Nínú àwọn entourage wọn gan ìmíì tí máa ń wáyé síwájú wọn lọ fi sọ fún ẹ pé ogún ọdún tá a ti bí gateman wọ́n lè má ì tí ì bí ọ̀gá tó fẹ́ wá sílé fúnra tó jẹ́ pé gateman yẹn máa gba 20 years lọ́wọ́ ẹni tó nílé tó fẹ́ máa ṣí nítorí pé entourage ló jẹ́ fún ẹ̀mí ńlá kan tó ń bọ̀ wálé ayé láwọn àsìkò kan. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀mí ńlá míì wà tó jẹ́ pé àwọn ò gbọdọ̀ dákò lé ayé èèwọ̀ ni tí wọ́n bá kúrò láyé. Àwọn kan gbọdọ̀ kọ́kọ́ lọ tẹ́lẹ̀ dè wọ́n nítorí pé dídá tá a dá àwọn ẹni tó fẹ́ lọ tẹ́lẹ̀ dè wọ́n yẹn náà nítorí ẹ̀mí tó kúrò láyé yìí náà la ṣe dá wọn tẹ́lẹ̀. Ọjọ́ tí ẹni ẹ bá ti ṣe tán àti kúrò láyé wọ́n gbọdọ̀ kọ́kọ́ jáde láyé tí wọ́n lọ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dè wọ́n, àbí kó jẹ́ pé wọ́n jọ ń lọ lásìkò kan náà, ọ̀rọ̀ kó jẹ́ pé lẹ́yìn ìgbà táwọn ìyẹn bá lọ tán àwọn náà tẹ̀lé wọn, wọ́n fẹ́ wọ́n kọ̀ tí wọn ò bá lọ ní rọ̀wọ̀rọ̀sẹ̀ nǹkan kan sì ṣẹlẹ̀ tó máa jẹ́ ìṣẹ̀lẹ̀ tó máa mú ẹ̀mí wọn lọ. Tó bá mọ̀ táwọn tá a sọ tẹ́lẹ̀ kó ṣáà ń gbọ́ nípa bọ́ba kú nínú àwọn ẹ̀mí tá a dá ń pé tí ọba tó tóbi tó wà ń kó bá fi lè jáde láyé kò gbọdọ̀ dá lọ, àwọn kan gbọdọ̀ sìn débi tó ń lọ. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀mí kan náà wà ti jẹun pé àwọn ò nídìí láti jáde láyé ṣùgbọ́n àwọn ẹ̀mí kan máa jáde láyé láti lè jẹ́ ìrúbọ fún wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń ṣe ìgbìyànjú kan tẹ̀síwájú táyé bá ṣáà ti mọ̀ tó ń pariwo. Òun làwọn èyí tó ń ṣẹlẹ̀ ní ìgbà tó bá jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀, ó lè jẹ́ búkọ̀ wo TV lásán ni ẹni tó wá láìkì ló wá win game látàrí pé ni ẹ win game òun á dẹ̀ lọ ṣeré igele á dẹ̀ lọ farapa àbí kó tiẹ̀ bá bẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni nígbà tó bá declare winner níbi election náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n á ṣeré àṣejù, wọ́n á yọ ayọ̀ pọ̀rá, wọ́n á sì rí pẹ̀mí wọn tó lọ sí. Kódà gan àwọn míì á máa bínú pàwọn làwọn kùnà, wọ́n á tún wá máa lépa ẹ̀mí àwọn ẹlòmíì pé a ò gbọdọ̀ sí láyé nítorí pé kì í ṣe candidate tí wọ́n ló wọlé. Wá lọ mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ní kú lè gbà wá. O lè fọwọ́ rọrí kú, o lè ní jàǹbá, o lè bá àìsàn kan lọ, o lè bá ọ̀nà kan sí kejì lọ, kódà kó lè dàgbà kó dọ̀rú kó jẹ́ pé gbogbo organ system ẹni ẹ̀mí ò gbé mọ́. Organ system ò bá dẹ̀ ti lágbára àti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀mí náà máa jáde fún ni. Kára ẹ bá lè lọ sinmi torí pé ẹ̀mí ò kì í kú, ẹ̀mí ò sì kì í sinmi, ó ń tẹ̀síwájú ni. Tẹ́mi bá wá fẹ́ jáde láyé opportunity mẹ́ta ló máa ń fún ẹ̀mí torí wọ́n á bi ilé rẹ̀ gbogbo ẹni tó bá kú láyé ló máa mú ẹyọ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta. Àkọ́kọ́ náà ni pé ṣé o fẹ́ padà wá sílé ayé gẹ́gẹ́ bí èèyàn, ó wá ṣeé ṣe kó má jẹ́ pé bó ṣe wá yìí ló ṣe máa wá mọ́ o pé wọ́n dá ẹni èèyàn mi. Òun ló bí àyá Al-Qur'an tó sọ pé nahnu qaddarna bainakumul mawta, àwa la fi ikú sínú ìṣẹ̀mí, Ọlọ́run kọ́ ló jẹ̀jẹ̀ fi sí àwọn ẹ̀mí tó wà ní charge pé à ń gbẹ̀mí láṣẹ ni ẹ jẹ́ káwọn ẹni máa retransform torí transformation ní kú túmọ̀ sí pé òpin sẹ́. Lẹ́yìn bàtà wá ti kádàrá kú sínú ayé yín wa ma nahnu bimasbukina ala an nubaddila amthalakum. A ò ní ànígbò a ó máa replace irú yín gangan ẹlòmíràn ayé arílágbájá kọ lórí ẹni tí wọ́n fi replace ẹni wa nunshiakum fi ma la ta'lamun. A wà tún wọ́n náà dá sínú nǹkan míì tó mọ̀ pé wọ́n ni mọ́. Alaqad alimtum nashi'atal ula ṣe bó mọ̀ pé ó wáyé rí ìwọ gangan náà ẹ̀mí ẹ̀mọ́ kan ti wáyé rí. Wala tadhakkarun kílẹ̀ tó rántí kan tó ṣẹlẹ̀ mọ́. Àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn. Àwọn wo wá làwọn àkúdà àyà tí wọ́n sọ pé wọ́n ti kú wọ́n tún padà rí wọn láàyè kan. Ọ̀rọ̀ wọn ìṣọjọ́ òní máa dìde mú tọ́pìkì wa láti wá tìrìtẹ̀ kí ló ń bí gangan àti pé ṣó rí làbí kò rí ṣó wà bí ò sí. Àwọn ọ̀rọ̀ ẹ̀kejì àwọn lẹni tí ò fẹ́ wáyé mọ́ léèyàn wọ́n á kọ̀ lọ sínú spirit realm ni wọn ò ní dá wọn padà wá sílé ayé ìwọ̀n. Ìṣẹ̀mí wọn wà ní agbálá ayé àwọn ẹ̀mí wọn máa ṣẹ̀mí ń bẹ̀. Àwọn ọ̀rọ̀ kẹta
àwọn ni ìran tó ṣe ń pé àwọn gangan tọrọ pé àwọn fẹ́ wá lé èèyàn mọ́, àwọn fẹ́ wá ní nǹkan míì tó yàtọ̀ sí èèyàn. Kódà gan ibi tó rọrùn jù láti lè sọ fún àwọn ẹ̀mí tó wà in charge pé nǹkan míì ló fẹ́ wá látara ọ̀rọ̀ ẹnu ló fà tó jẹ́ pé ìgbà míì a máa ń sọ pé o gbọ́ àgbọ́yé orin tó fẹ́ kọ àbá àdúrà tó fẹ́ ṣe àbí ọ̀rọ̀ tó fẹ́ sọ àbí nǹkan tó fẹ́ fi bí Ọlọ́run, nítorí pé nínú nǹkan tí àwọn ẹlòmíì sọ ni wọ́n á ti rọ wọ́n lẹ́lòmíì fi ń kọ orin. Ìtàní kuntu jamadan aw nabatan aw turaban mutlaqan aw hayawanan lam aku insan mukallaf laitahumi lam talidni ṣòmọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ìtàní kuntu jamadan ó mà ṣe o bá ti wá ní nǹkan gbọ́rọ̀ gidi tó túmọ̀ sí pé o ti ń sọ pé next life well nǹkan gbọ́rọ̀ gidi ni kí wọ́n dá aw nabatan aw turaban àbí kí wọ́n tiẹ̀ dá ẹni kíni irúgbìn lásán ọkọ̀ tiẹ̀ jẹ́ ìyẹ̀pẹ̀ mutlaqan aw hayawanan kó kọjá àwọn nǹkan yẹn pọ́nbélé àbí kó tiẹ̀ wà lẹ́ranko lam aku insan mukallaf ó bá má ti jẹ́ èèyàn tá a tiẹ̀ máa ní ó ní ìwọ̀ tá a gbé kọ́lọ́run rárá o laitahumi lam talidni ká ní ìyá rẹ mọ̀ ni ìyá ẹ̀ ò bá ti máa bí ẹ jáde gẹ́gẹ́ bí èèyàn ṣé nǹkan tó ń sọ yẹn ṣé bó ṣe wù ẹ́ lọ́kàn ẹ̀ náà nìyẹn pé kí wọ́n náà wà ní next life ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kò sí problem bọ̀ tí ò bá ń ṣe bẹ́ẹ̀ Olúwa wà pẹ̀lú ẹ̀ wà á tún máa bá ń pàdé nítorí mo ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìbùmọ̀ ọgbọ́n òun òye láti fi ta ẹ lọ́rẹ ire o.